gbogbo ẹni tí ó nídìí títà rírà bóyá ó ń ta mọ́tò tọ́jà ò kí ń yá ó ń ta mọ́tò ọjà ò kí ń yá gbogbo nǹkan tó bá kó máa ta ọjà ò kí ń yá bá mi gẹ́ẹ̀tì omi àgbọn tó fresh bá mi fi omi àgbọn tó fresh yẹn bá mi fi gbo ewé ọ̀mísìmísì gogoro àti ọ̀mísìmísì pẹ̀tẹ́ ewé ojú ológbò àti ewé kárúfímọ́là àti ewé imi esu tamọ̀ sí rẹ́rìn kò mí fi omi àgbọn gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó sẹ́ tó bá ti sẹ́ wàá ní kán bá ẹ hàn wàá lè kọ́ ètò àlékàmù yìí bá tù mí ní wọ́n bá ẹ hàn 313 wàá ní kán bá ẹ hàn yáwà dùd 313 wàá wá fi omi tó sẹ́ ewé kúrò ń bẹ́ẹ̀ tó fomi àgbọn gbo yẹn wàá fi fọ̀ tó bá fi fọ̀ wàá fi po ọṣẹ pẹ̀lú oyin ọ̀ríjínà wàá wá fi pẹ́ẹ̀fù bíi tùràrí bíntù o lè fi po pẹ̀lú ẹ̀ wàá wá máa mú ọṣẹ yẹn o lè máa fi fọwọ́ sínú ibì kan kó máa fi wọ́n nǹkan tó ń tà àbí kó máa fi ọṣẹ yẹn bóyá pé mọ́tò ló ń tà kó máa fi fọ mọ́tò anywhere ibi tó bá wù kó wà nǹkan tó bá wù kó máa tà bí sínú láìtàlá yóò máa yá wìtìwìtì wọ́n gan tó lè máa fọṣẹ yẹn wẹ̀ ẹran kórìíra ni àwọn kan ètì ẹni ìfẹ́ràn ẹ̀yọ́nú tó lágbára ni ọ̀nà aṣí inú adùn ayọ̀ akúnṣọ́ àìkó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàtà àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tí ẹ bá nípe ní níjà bá wọn mú nǹkan ọmọkùnrin èèyàn a ní special package tá a máa ń ṣe fún ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun àbí tó ní ìbálòpọ̀ tó ń rí ìjákulẹ̀ tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ a ní special package tá a ń ṣe ẹni tó ní diabetics within a month tí ṣúgà máa kúrò ní system a ní special package tá a ń ṣe ẹni tó ń wojú ọlọ́run bá fọ́mọ a ní special package tá a ń ṣe àwọn ẹ̀kọ́ tí mo kọ́ láti India ní China ní Arab country tí mo gba professor lé lórí tí mo gba doctor lé lórí ní eléyà àfi ṣe ìyanràn àfi ń jẹ́ kẹ́ mọ̀ pé right way lẹ́wà ni ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ẹ wo àwọn product wa gbogbo ẹ̀ ló gba láàbù kọjá adẹ̀ láwọn special package Nàìjíríà la wà lọ́wọ́lọ́wọ́ báyà wà ní Madagbayun Ibeju Lekki after ẹlẹ́kọ̀ọ́ àwọn product wa ni tó gba láàbù kọjá tó wà scientific approved ẹni tó ní cancer tó ní diabetes asthma blockage tó bù ní àti fibroid ẹni tó pé ìsọmúroro ẹ̀dá oúnjẹ aláàmú caterpillar bẹ́ẹ̀ ni hormonal imbalance àti sperm leakage ẹni tó pé all in one ikú nìkan ni kò lè wò á tún ní miracle leaf tàfẹ́wé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 ṣe pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù wọ́n tàyàn lọ́fà ọ̀fà tó ti pẹ́ lára ni àbójẹ nǹkan lójú orin kun ẹ̀wú ẹsẹ̀ ẹ̀wú ẹ̀ kọ́ńtàtì wa tabaníkà máa polówó ọjọ́ àlọ́ a ní memory booster ọmọ kékeré àbágbàlagbà tó ń gbàgbé nǹkan both national and spiritual case ẹ̀ kọ́ńtàtì wa all in one ní gbogbo product wa ló wà halal yẹ ti rí halal ló dẹ̀ gbalábù kọjá scientific approve ẹ wo powder wa all in one they are all powder tó wà effective gidi ẹ wo sọ̀pọ̀ wa tí wọ́n ní àwọn halal powder kì í ṣe ìyọnu kì í ṣe ẹ̀bì àgbà kì í ṣe ìmùlẹ̀ àgbà ò bẹ́ anybody ọlọ́run bá ló ń control ayé bó ṣe wẹ́ halal powder ní tẹ́kù tó bá ń lo ó máa create a solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ bí sínú láìta aláwa á máa rógo ẹ lò wàá máa gbé nǹkan dáadáa ṣe bẹ́ẹ̀ ni ẹ wo sọ̀pọ̀ wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ wo sọ̀pọ̀ wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá sórí +234 810 913 1425 iná lizatali láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí lọ ṣe ọṣẹ yẹn kọ̀nfàmù ni máa fi wẹ̀ máa fi fọwọ́ kó máa fi wọ́n bí tó ti ń tajà àbí kó máa fọṣẹ náà máa fi fọ nǹkan tó bá òkú máa ta bí sínú láìta aláwọ̀ á máa ta wìtìwìtìwìtì àmọ́ ẹ bá wa dá sétò mọ́ṣáláṣí tá à ń ṣe o ẹ dẹ̀ fi ájà àti òmùra ẹ fi ta wá lọ́rẹ́ o ẹ dẹ̀ dá sétò mọ́ṣáláṣí ẹ dá sétò àwọn aláìní ẹ dá sétò àwọn opó ẹ dá sétò ìlọsíwájú ẹ̀sìn account number láti fi sílẹ̀ yẹn o àbí kẹ́ pè wá kẹ́ fún wa ní ìkọ̀dá ẹ fún wa organisation tó tóbi ni wa Global Dahiratu Dhikrlahi Islamic Organization ó wà káàkiri àgbáńlá ayé ni ó wà Nàìjíríà náà tó dẹ̀ wà legit tó wà registered gbogbo ẹ̀ tẹ̀ wà lágbègbè Ìbẹ̀jú Lekki Lagos ẹ join program wa every Sunday bẹ́ẹ̀ ni 10 o'clock to 12 o'clock alcohol wa a máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn bá a ṣe ní fìtọ̀fọ̀gbẹ́ àti nípa kíni o nípa tawhid.